tó ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba Afẹ́nifẹ́re ọba àdùwàpè agbinimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá aní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò àmọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn Elédùmarè ọba ògóògó ọba tó gbọngbọ́n tí ó fara ti nǹkankan ọba ajẹ́pọ̀jọ́ kúdà mo yàn ó ìbà àwọn ìyá mi òṣòro mọ̀ fìyà àwọn apanimọ̀hágún olókìkí òru arọgba aṣọ mọ́ balẹ̀ ajẹrun òru ajẹdù èèyàn mọ́bì àfijọ́ ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ́ àfijọ́ ẹlẹ́yẹ tí jẹ́ gbangba lé ọba ìbà yín lónìí o ẹ má jẹ́ ohun mi. ìbà ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ tulẹ̀ Yorùbá ìbà obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ gbálẹ̀ ilẹ̀ Yorùbá ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ẹ má jẹ́ ohun mi o. ìbà aláàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún òdẹ́rùbẹ́lẹ́kún ò bá ń dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ onímí ń sunmí láàróyè ń sùn fún ẹ̀bọ̀ra ti jẹ́ látọ̀ pa láàlú mo fẹ́ kọ́ tìmí lẹ́yìn lórí ìkànnì mi yìí àti tí mo fẹ́ dáwọ́lé lónìí. ìbálẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́yẹrẹ lápòkà táráyé ń pè lálápòore bí kò ló bá júbà wọlẹ̀ lónìí ilẹ̀ ó lanu ilẹ̀ mo ṣe bá rẹ o ilẹ̀ má gbé mi mì má gbá àwọn olólùfẹ́ mi náà mì jẹ́ wọn ó bá mi pẹ́pẹ́pẹ́pẹ́ jẹ́mi náà bá wọn pẹ́pẹ́pẹ́pẹ́. èmèrè ayé ìbà lọ́wọ́ yín àtẹ̀yìn èmèrè ọ̀run gbogbo yín pátá ni mo sì bá wọn wájú yín lónìí o èmi náà ni Taofeek Àyànládé bàbá àṣà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mo mú wájú yín lónìí ẹ má jẹ́ kójú ó tàn bàbá wa tó fi ilẹ̀ ilé alọ́wọ́ ibikíbi tán bá wà ẹ má wá jẹ́ kójú ó tí àwa tá a wà lórí rẹ̀ tá à ń tẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àti ọmọdé ni àtàgbàlagbà wa ni àtàṣe ìdí wa ni ẹ má jẹ́ àṣìṣe lórí ilẹ̀ yìí ẹ má jẹ́ kẹ́ni lẹ́ni ó gbalẹ̀ yìí lọ́wọ́ wa ẹ má jẹ́ ẹnikẹ́ni tí ò mọ bí òtú ilẹ̀ yìí ṣe jẹ́ ẹ má jẹ́ wọn ó yí ilẹ̀ yìí kodò mọ́ wa lọ́wọ́ tọ́mọ kékeré bá dán wò ẹ fà sọ́run bàgbàlagbà bá dán wò ẹ fà sọ́run. àtògódógún báyìí tọkọ àtògódógún báyìí tàdá àtògódógún báyìí tìbọn ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ báyìí nílẹ̀ máa gbọ́ níjọ́ tákéré jùpọ̀ bá ti tagbo tiẹ̀ ìjọ́ náà ní máa kan ilẹ̀ pa ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọká ní òkú sí tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo àwọn Yorùbá tí mo sọ yìí gbogbo ẹ̀dá tá a bá bí lábẹ́ obìnrin tó lóun ó yí àgbo ilẹ̀ Yorùbá dáná ẹ jẹ́ kí ilé ó lanu kó gbé mẹ́ka ló ìwọlẹ̀ mo ti bá ọ nípìnlẹ̀ lónìí gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ilé ó lanu kó gbé wọn mẹ́ka ló àṣẹ ń tẹ̀dùmọ̀rè àbàlá èṣù tó bí ó ti rí nu èmi ò wá síbi wá ṣaàgùn n sì wá síbi láti wá ba nǹkan jẹ́ mo wá síbí nítorí ilẹ̀ bàbá wa ni kó má bàa bàjẹ́ tó bá jẹ́ pé má jẹ́ bàjẹ́ lèmi bá ń ṣe ẹ̀jẹ̀ ojú mi ṣe gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá gbogbo tó bá wà ẹ máa ṣàtìlẹ́yìn fún wọn gbọ́dọ̀ ṣubú dànù
tàbá wá rí èèyàn kan ní kọ̀rọ̀kọ̀rọ̀ ibì kan tó ló yin àwọn olólùfẹ́ mi náà lágbo dáná, ẹ jẹ́ kí ló ń lanu kó gbé wọn mi kàló. ẹ̀yin olólùfẹ́ mi sáà máa ṣàṣẹ, àṣẹ ni kẹ́ mọ̀ wí tí àdúrà wa ti gbà. ọ̀rọ̀ wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá a rún lẹ́nu tá a jẹkúnná, asọ́sọ́ tó asọ́sọ́ sí oníkálukú tó ń dá ipò rúru ọkàn lẹ̀. àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í pè mí lọ́tún lósì, wọ́n ní bàbá àṣà lábẹ́ kọ́mẹ́ǹtì tí kò ságbára mọ́ ńlẹ̀ Yorùbá ni tí mo bá wá nù. ní ìyá 2020 mo sọ̀rọ̀ nípa agbára Yorùbá, kò sí lórí YouTube, mo rò pé ó wà ń bẹ̀ ni, mo ti lọ sáàchì fún mi wá rí, orí Facebook mi ló wà, lórí Facebook mi ló wà, lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n gẹ́gẹ́ wà tí ó kọ mi lóminú, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ bá bí Yorùbá ṣe lágbára sí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ bá gbára Yorùbá ti rí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ bí wọ́n ti máa ń lò. nígbà tí mo ṣe sọ̀rọ̀ nípa agbára Yorùbá ńgbà yẹn, mo sọ kàtígórì agbára, mo dẹ̀ sọ bágbára ṣe máa ń wọlé síyàn lọ́wọ́, mo dẹ̀ sọ kí ni gangan tí wọ́n ń pè lágbára. agbára yàtọ̀ sóògùn, oògùn sì yàtọ̀ sí agbára. nínú tí máa fún èèyàn ní agbára, ìmọ̀ wà ń bẹ̀. ìmọ̀, ìgbà náà ni mo ṣàkàwé lórí ìwé kan tí bàbá wa D.O. Fágúnwà kọ, tí wọ́n ń pè ní ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló ka ìwé yìí nínú gbogbo wa, ṣùgbọ́n ìtumọ̀ ìwé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. gbogbo wa tá a wà lórí ìkànnì yìí tá à ń wo prógrámù yìí lọ́wọ́ lẹ gbọ́ nípa ìwé àkàrà ògùn èyí tó ń pè ní ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀, written by D.O. Fágúnwà. akàkàwé ní àmọ̀túmọ̀ rẹ̀, kì í ṣe gbogbo wa pátá tá a kàwé la mọ̀, péréte nínú wa ló mọ̀ túmọ̀ rẹ̀, pé kí nìdí gan tí ìwé yìí fi wà. ìwé yẹn ló ṣàkàwé bágbára Yorùbá ti rí. nínú ìwé yẹn wọ́n pín agbára Yorùbá sí ọ̀nà 7. ó ní ìtumọ̀ àwa tí a jẹ́ akọni, a jẹ́ 7. wọ́n wá kà á látòrí tàṣẹ ní àkọ́kọ́ nù ìwé ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀ náà, Kàkó Oníkùnmẹ́kùn, Ìmọ́dòye, Àkàrà Ògùn, Ìfòyẹ́, Olóhùn ẹyẹ, bí olóhùn aròdẹ ní olóhùn yọ̀, olóhùn yọ̀, Àràmàǹdà ènìyàn, ó kó èèyàn kan, àti Àràmàǹdà ènìyàn. ẹjọ́ ẹni bá rántí èèyàn kan tó kù kó bá fi sábẹ́ kọ́mẹ́ǹtì náà, mẹ́fà tá a dákọ: Kàkó, Ìmọ́dòye, Àràmàǹdà ènìyàn, Àkàrà Ògùn, Olóhùn yọ̀, Ìfòyẹ́. ẹnìkeje ẹran mi létí ẹ̀. kí ni mo fẹ́ fàyọ pẹ̀lú àwọn ọ̀nà 7 tán pín agbára sí? wọ́n jẹ́ kó yé wa wípé Kàkó Oníkùnmẹ́kùn kò lóògùn tí fi ń jà, ṣùgbọ́n ní ìgboyà. wọ́n ṣe dúró ẹ̀ sínú kinní yẹn, wọ́n ṣe níyẹn tó ga, tó nígbàyà, tó fẹ̀. wọ́n wá jẹ́ yé wa wípé kékeré tí wọ́n ti bí ló ti wà nínú igbó tí ń gbé pẹ̀lú bí abàmì ẹ̀dá kan. abàmì ẹ̀dá lẹ́lẹ́keje.
àbàmì ẹ̀dá. So wọ́n jó yé wa nínú ìwé àkàrà ògùn yẹn pé Kàkó jẹ́ èèyàn tó jẹ́ èèyàn gidigba ni tí kì í bẹ̀rù, wípé kékeré bí ọmọ ọdún 12 ló ti pa kìnìún, ló ti pa ẹkùn tó dẹ̀ yọ egungun ẹkùn yẹn tí wọ́n fi jà títí tó fi dàgbà náà fi ń pè ní Kàkó oníkùnmọ̀ ẹkùn. Wọ́n sọ̀rọ̀ Ìmádòye pé Ìmádòye pé tó bá wo nǹkan sùn ó mọ the next thing tí ó ṣe tí ó fi kí. So ìmọ̀ ló sọ òun dá lágbára. Wọ́n sọ̀rọ̀ àkàrà ògùn lẹ́lẹ̀kẹta wípé àkàrà ògùn mọ ògùn gan, pé ó lóun jogún ẹgbẹ̀je àdó, ẹgbẹ̀rún kìíní kan, oríṣiríṣi àwọn nǹkan tó jogún lọ bàbá rẹ̀. Òun dàbí wọ́n fi wé àrọ̀nì, pé ògùn ló sọ òun dá lágbára. Wọ́n sọ̀rọ̀ ìfòyẹ́, wọ́n ní òun tiẹ̀ ìmọ̀ ń fò bí ẹyẹ ni tí gbogbo wàhálà bá dé pátá tó bá pin ìyẹ́ ó hù lára ẹ̀ jáde. Wọ́n sọ̀rọ̀ àràmàǹdà ènìyàn, wọ́n sọ̀rọ̀ àràmàǹdà ènìyàn ni ó jẹ́ pé tó tútù bá mú ooru ó máa mú, tó ooru bá mú òtútù ó máa mú. Àwọn nǹkan tí àwọn bẹ́ẹ̀ lọ́mọ ṣe explain àwọn tá à ń sọ eré tí wọ́n kó lọ sí òkè Láǹgbòdo tó dàbí ojú ogun tí wọ́n ń lọ ńgbà náà fún lù ú. Bó ti jẹ́ pé story yẹn kì í ṣe pé ó exist, bọ̀ wọ́n fẹ́ ká mọ ipa tí agbára ń kó nínú ìrìn àjò ayé nínú ìwé yẹn. Ntí di Òfágún wa kọ fún nìyẹn o, kéèyàn máa fi Yorùbá wé Fúlàní, kí Fúlàní wa máa pa ìran Yorùbá tó nírú àwọn àgbékalẹ̀ ńlá yìí, tó nírú àwọn asset ńlá yìí. Ibi tí mò ń gbé yín lọ láàárọ̀ inú èyí ní 17 oṣù kẹfà ọdún 2025. Kí ló mú mi mú ọ̀rọ̀ yẹn wá láti fi ṣàkàwé fún yín nípa agbára ìran Yorùbá ni pé àwọn èèyàn ń ṣàríyànjiyàn pé ṣé Yorùbá ò lágbára ni tán lè fi kojú Fúlàní. Sáà lágbára ni jẹ́ pé wọn ò ní lè wọlé wa. Agbára ń bẹ o, ẹ mọ́ jẹ́ ń tàn yín jẹ, agbára ń bẹ. Ṣùgbọ́n bá a ṣe wá ní àwọn agbára yìí tí bàbá yìí kọ ìwé yìí tí wọ́n ṣàlàyé bágbára ṣe lọ lóníranran, àwọn ọmọ ọdẹ tí ń lọ sí òkè Láǹgbòdo wọ́n lé ní ẹgbẹ̀je, wọ́n lé ní 1,400. Ṣùgbọ́n nínú wọn láti wá yọ àwọn akọni méje péré. Akọni méje péré ló wà nínú gbogbo àwọn 1,400 tí ń lọ sókè Láǹgbòdo. Òun ló bí ọ̀rọ̀ tí àkàrà ògùn sọ nígbà tó ń sọ ìtàn yẹn pé àwa tí a jẹ́ akọni a jẹ́ méje, tí ayé gbà pé àwọn tó dúró yìí o alágbára ni wọ́n. Ọmọ kékeré ò mọ ògùn, wọ́n wá ń pè lẹ́fọ̀ọ́, ó ní ẹ̀fọ́ rírò ni. Ẹ má jẹ́ ń tàn yín jẹ, nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá, eléyìí tẹ́ ẹ̀ gbọ́ rí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá àti eléyìí tẹ́ ẹ̀ rírí. Ní explain agbára Yorùbá tán torí àwọn tó lè mọ wò ó tó lè mọ wo ìkànnì lọ́wọ́lọ́wọ́ tí ì ṣèràn mi ní ìfini sọ tán, torí ìlànà òpó oríṣiríṣi nínú tí máa ń sọ̀rọ̀ yàrá lágbára. Ẹnìkan sọ̀rọ̀ ní ó ní àdúrà báwo, mo rí babaláwo yẹn ó sọ̀rọ̀ nípa àdúrà, ó ní àdúrà kìnnìkan mo rẹ́rìn. Láyé tá a wá wà lóde òní nínú tí máa ń sọ̀rọ̀ yàrá lágbára, àdúrà wà ń bẹ. Àdúrà máa sọ̀rọ̀ yàrá lágbára, ṣùgbọ́n ó ní lóòótọ́ gẹ́gẹ́ bí babaláwo yẹn ṣe present ẹ̀, kò condemn àdúrà tán. Ó ní ó yóò ní ètò, yes, òdodo ni. Èèyàn kàn dédé gbàdúrà kí èèyàn lọ máa forí sọ ìgànná, iná o iná, ọ̀hún wíṣí táìmù ara rẹ ni. Ó ní ìlànà tá a máa ń gbà gbé àdúrà tádùá fi máa gbà. Tẹ́ bá pàdé àwọn wòlíì, àwọn tí wọ́n ń jẹ́ wòlíì kì í ṣe àwọn pásítọ̀ tẹ́ ń kó kiri lẹ́ni o, láyé òde òní o. Tó bá pàdé nǹkan tó ń pè ní wòlíì,
ọ mọ̀ pé àdúrà wà tí ìṣe máa darí mọ́gìrì máa jẹsẹ̀ mọ́lẹ̀ máa jẹ kára lé rè ó sùn lóru kì í ṣe irú nǹkan tẹ́gbẹ̀ ládùúgbò nù ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹjọ́ kan ọjọ́ tí máa ráàyè kì í ṣàdúrà nù àdúrà wà o tí máa ń sọ̀yàn di nǹkan ṣùgbọ́n nílànà nǹkan ibi tí iṣẹ́ wòlíì ti wọlé nù ó ní ìlànà kì í ṣe dáadáa wí tẹ́ ń bá kiri lénìí àbọ̀jọ̀gbá lọ́tàn ìjẹ́ nǹkan bẹ ibi tó ọba mọ̀dé ni àdúrà wà ìyẹn lọ báyẹn bẹ́ẹ̀ ni oògùn ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa lénìí kì í tó sọ̀dọ̀ àwọn bàbá wa ọ̀dọ̀ àwọn ọmọ wa oògùn ń bẹ lónìí ẹ má jẹun parọ́ tẹ̀yìn jẹ ní ilé ìtẹ́ ẹ̀gbọ́n rí ó ń bẹ lọ́wọ́ àwọn ọmọ wa lọ́wọ́lọ́wọ́ ìkẹta mi ní jùlẹ̀ kí tún bẹ lọ́wọ́ bàbá wa lélẹ̀ tó jẹ́ pé ẹni tó bá mọ̀ mi ní jùlẹ̀ mo tó fọ lọ́wọ́ ọba tó dá ayé òun ọ̀run mo fi búra mi ní jùlẹ̀ ìkẹta mi ní jùlẹ̀ ní lánàá táwọn bàbá wa máa ń gbà ṣàgbára ṣùgbọ́n ẹni tó mọ àtidé olùnàgó ó náà ni ó mà ti lọ rẹ̀ ó lọ ra àwọn agbára tá à ń sọ yìí èyí dédé sa agbára instruction ni because n tí máa sà tí mo mọ̀ pé ó lè nípa lára fún mi tí kò bá ṣe pé gbogbo apáta alájọjọ jókòó tájọjọ sọ pé ókè o ẹ lọ sí báyìí kò sẹ́ni tí ó fẹ́ ṣe ó wà lára ní tí ò jẹ́ káwọn èèyàn máa ti dá nǹkan tó lágbára wò traveling tí mo lọ fún ọdún iléyá àwọn èèyàn mi wá bá mi nígbà tí wọ́n gbọ́ pé mo dé wọ́n fẹ́ fún mi láwọ́ọ̀dù ọ̀pọ̀lọpọ̀ wá bá mi wá kí mi sílé ẹ̀wọ̀n ibi tí a bá dẹ̀ tí wọ́n kíyàn sílé everybody níbi tá a máa ti ń jókòó everybody sọ nǹkan àwọn nǹkan tó wà lẹ̀ máa ń bèèrè lọ́wọ́ pé kí ló tún wà lẹ̀ tó jẹ́ tuntun wọ́n jẹ́ ọmọ iye mi ẹ̀gbọ́n mi kan wá bá mi ẹ̀gbọ́n mi ni ọmọ ìyá mi tó jẹ́ gẹ́gẹ́ bí àbúrò ìyá tèmi wọ́n wá wá bí ọ̀nkù mi wọ́n wá ní ọ̀gbẹ́ni bó ní nǹkan mo wá tú ọ̀rọ̀ yẹn sí flọ̀ pé nígbà tó kémi àti wọn gbé kí ni gbáradì tẹ́ ti ní wọ́n ní ọ̀gbẹ́ni àwọn èèyàn gbáradì o mo ní àwọn èèyàn gbáradì èyí ni kẹ́ wíṣù ó ti yá kẹ́ wá rí káwọn èèyàn wá bóde kí ló tún ṣẹlẹ̀ wọ́n ní sọ̀rọ̀ àwọn kan wọ́n á dárúkọ ọmọ kan náà àwọn ọmọ tó jókòó tì mí pé àwọn ọmọ tó ń wò wọ́n ti lọ tọwọ́ bọ́n tó lágbára o pé gbogbo nǹkan tí mo fojú rí lọ́dọ̀ wọn ẹ̀rù ń bà mí pé tá a bá tiẹ̀ wá jagun gan tán bóun ó ṣe lé àwọn irúnmọlẹ̀ tí wọ́n túlẹ̀ yìí bóun ó ṣe rí wọn dá padà sáàyè wọn pé ibi tí wàhálà wà nù lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní mo ní pé táwọn ọmọ yẹn lọ túlẹ̀ táwọn ń rí tó wà láàrin ìlú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wípé a ti tù wọ́n padà sáàyè wọn yóò ní agbára o pé gbogbo nǹkan jọ̀hún táwọn bàbá jọ̀hún ti lọ gbé pamọ́ sínú igbó gbogbo ẹ̀ wọ́n ti túlẹ̀ o pé wọ́n kàn ń retí pé kí wíṣọ bẹ̀rẹ̀ nìkan bẹ̀rẹ̀ sí ní ti nǹkan bóde àyà tèmi gan já pé ṣé kí tí wọ́n á ṣe ọ̀ràn nílé yìí wọ́n ní kí n sọ̀ràn pé àwọn náà wọ́n mọ bí wọ́n ṣe tù ṣùgbọ́n problem bẹ ni pé ọlọ́mọjàrí láburú tí kinní yẹn bá bẹ̀rẹ̀ tí ogun wá tán tí ò bá ṣe wà kinní àwọn kinní náà ò tún ní já gbádùn láàrin ìlú pé táwọn ń rò nìyẹn pé sí kinní yìí ò ti wá pọ̀ jù báyìí èmi wá fi wọ́n lẹ̀ pé òkè tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àfi wọ́n lẹ̀ ìlú òkùnkùn fara rọ already ẹ̀jẹ̀ káwọn kinní wọn máa rìn kiri gbọ́ bá dàsìkò tó bá fẹ́ lò wọ́n ó lò wọ́n tó bá sì dàsìkò tá a tù wọ́n padà wọgbó ṣùgbọ́n ẹni tí ó mọ
ìrìn àjò wọn gbọ́dọ̀ pọ̀ tí wọ́n lè mọ bí wọ́n ṣe tù wọ́n padà. Wọ́n ní ara wa pàdé táwọn ń bá wọn ṣe nìyẹn pé ẹ jẹ́ kí àti tù wọ́n padà kó wà káàkiri lọ́wọ́ àwọn èèyàn. Torí nǹkan ó lágbára o, sí tá a bá parí nǹkan tán tí àwọn kìíní ò jẹ́ agbádùn láàrin ìlú yóò burú o. Kẹmọ mo kan ọ̀rọ̀ yẹn, àwọn tó ní làákàyè ni ó gbọ́n tí mo sọ yẹn yé dáadáa. Àwa conclude, mo wá jókòó bíi 3 days tí mo fi wà lé ọmọ tí wọ́n dárúkọ especially tán ló dán nǹkan yẹn wò. Mò ń wò báyìí ni pé mo làwọn ọmọ kéékèèké ti rí nǹkan tó le tó báyìí. Ọ̀tọ̀ ni tèmi ń bá bọ̀, ọ̀tọ̀ ni tí ń rí. Ẹ jẹ́ àṣẹgìbò ìyẹn báyìí ọ̀rọ̀ inú ilé ni kì í sọ̀rọ̀ orí atẹ́gùn. Ilé tó wá burú jù tí mo la fi pamọ́ tà ní fi ta láéláé. Ṣùgbọ́n ẹni tí ó pe Yorùbá pé ó yá ẹ lọ jà ó létò báwọn bàbá wa ṣe máa ń ṣe látijọ́. Bí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tóbi tó gàyàtà tóun tí wọn ò bá ṣígun fún kò gbọ́dọ̀ jà. Ibi tí mò ń lọ gẹ́gẹ́ nu. Tí wọn ò bá ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò, wọn ò bí Ààrẹ Ọ̀nà Kakanfò dá kó gbógun jà, tó bá dán wò yóò jẹ̀bi. Ìṣòro tí Yorùbá nínú. Gbogbo yín sì lè rí wípé àwọn tó yẹ kó gbómi ìjà kaná làwọn ọba tí gbogbo wọn ò ṣetán àti gbómi ìjà kaná yìí tí wọ́n ń tẹ̀lé olóṣèlú káàkiri. Ibi tá a ti níṣòro nù. Ọba sì ló nílùú. Nínú ètò ilẹ̀ Yorùbá, ọba ló ní ìlú. Tí ọba bá sì ti nílùú, tí ó bá pe àwọn ọmọ ìlú pé ó yá o ẹ lọ rìn báyìí, tó má dédé bá owó èèyàn kan bẹ̀ yóò dìjàngbọ̀n. Káwọn dédé gbọ́ pé lọ́la bàbá àṣà ló lọ fi àgbo kan wọ́n inú igbó tó wà lẹ́yìn ọ̀dọ̀ wa làwọn Fúlàní bá ń kú ń bẹ. Tán bá lọ rìpọ́ọ̀tì ẹ̀, kábíyèsí yóò wà mú bàbá àṣà. Ẹ ti rí ibi tí wàhálà wà. Ìdí tí ò jẹ́ kí ẹ rí káwọn èèyàn máa lo agbára tí wọ́n ní lọ́wọ́ wọn nu. Òdìjọ́ tí wọ́n bá tó sọ pé ó yá. Ìdí ń ṣe gbogbo èèyàn tẹ́ ń rí nu o. Wọ́n gbọ́dọ̀ ṣígun fáwọn jagunjagun ni. Tẹ́ ẹ̀ bá ṣígun fún wọn tí wọ́n bá lọ jà you are on your own. Ètí sì máa mórí jagunjagun wú òní kí jagunjagun rẹ̀ ní ṣígun fún. Bá Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tóbi tó ń bẹ bá ṣe bẹ́ẹ̀ kábíyèsí bàbá àlú ò bá ṣígun fún tó bá jà yóò jẹ̀bi. Òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín lénìí. Ẹ lè má gbà ṣùgbọ́n èmi ti òdodo ọ̀rọ̀ fún yín. Ẹ lọ wò ó nù gbogbo ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n máa ń ṣígun fún wọn nígbà tí wọ́n ja ẹ̀gún 1840 tí Balógun Ọdẹ́rìn ló fi kó Ìbàdàn Olúyọ̀lé ló ṣígun fún. Ẹ lọ wò ó gbogbo àwọn ọmọ ogun yòókù dẹ̀ dúró dé gbódùgbà tó bá tó dé. Mo sọ̀tàn yẹn fún yín pé aago kan òru ló fi wò Ṣógbó. Ìjà dẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́ta òru. Ẹ lọ wádìí ìtàn yẹn dáadáa. Ó lè má sí nínú ìwé. Aago 3 òru náà fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn Fúlàní yẹn ní 1840. The same thing ní 1878. Òru náà fi jàjà yẹn náà. Ọdẹ́rìn lọ wo ojú ogun láago kan òru. Because kó tó ṣe tán, kó tó bo òkè Mọ̀pó, kó tó bo orí, gbogbo àwọn nǹkan tí Olúyọ̀lé fúngbà tó lóun fẹ́ bọrí, tani kí ló fi bọrí, odidi màálù kan ló gbà lọ́wọ́ Olúyọ̀lé kí wọ́n tó bọrí tán, wọ́n tó ṣe gbogbo ẹ̀ tán. Kó tó wá fèsì ojú ogun yẹn, aago kan òru lù bá lójú ọ̀nà kó tó wo Ṣògbó. Làwọn ọdẹ yẹn lára wọn tó túká torí wọ́n ń retí ẹ̀. Náà tó wá give order pé ìjà. Àwọn ló wá sọ sẹ́jà ìṣẹ̀yẹ Dubai, ìwọ Dubai, ìwọ lọ Dubai. Wọ́n èyí dédé lo agbára. Kágbára máa lọ sí yẹn lò. Ìdí nìyẹn. Àwọn ọba ní ẹ̀bẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn ó bẹ̀rẹ̀ wàhálà,
nílẹ̀ Yorùbá ẹ lọ bá àwọn ọba, ṣùgbọ́n mo nígbàgbọ́ àwọn ọba ò ní dá yín lóhùn, torí gbogbo àwọn ọba wa ní gbogbo wọn pátá ẹrú Fúlàní gbogbo wọn ní màálù lọ́dọ̀ Fúlàní, gbogbo wọn àti Fúlàní wọn jọ ń jẹ. Àwọn dẹ̀ tó ń bẹ̀rù president Nàìjíríà, wọ́n bẹ̀rù ààrẹ pé tá a bá ṣígun táàrẹ bá lọ gbọ́ kárẹ ní Olúgbọ́n ló mọ̀ ṣígun fún àwọn jagunjagun ẹ̀ pé kí wọ́n lọ máa jà. Olúgbọ́n ó rí pé bóyá wàhálà ni ó jẹ́ fún un. Gbogbo ẹ̀ bó ṣe rí lọ́nu ìlànà ni, kì í ṣe pé Yorùbá ò ní tó fẹ́ fi jà. Yorùbá jẹ́ pé wọ́n ń sọ fún mi pé tó bá jẹ́ bọ́ǹbù àwọn ò dùn. Tẹ́ ẹ bá rántí pé nígbà tí Traoré náà tó fẹ́ tí Amẹ́ríkà ń lérí sí páwọn ó bàjà kíní kan lérí sí, tẹ́ ẹ bá rántí pé àwọn alágbára lu wọn tó jẹ́ oníṣẹ́ ìbílẹ̀ ló kó jọ sínú họ́ọ̀lù kan tí ń béèrè question lọ́wọ́ wọn pé báwo lẹ ṣe fẹ́ jà, Amẹ́ríkà fẹ́ bá wọn jà bó láti defend ìlú wa. Everybody náà wá ń sọ experience ẹ̀, ara ẹni tó sọ nínú wọn pé òun lè jà nínú atẹ́gùn, ara ẹni tó sọ nínú wọn pé nínú ilẹ̀ lòun ti lè jà, ara ẹni tó lè sọ pé nínú omi òun lè jà ńbẹ̀. Olúkálùkù sàn sọ tiẹ̀ pẹ̀lú agbára àbílẹ̀ wọn. Bó ṣe rí káàkiri nìyẹn. Tí wọn ò bá pè wọ́n sí, kò sẹ́ni tí ó dáhùn, ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn ìgbìmọ̀ ojúlẹ̀ alákànfin sọrí ta ní àwọn ọdẹ ta ní kí wọ́n máa ṣe àkóso ìlú pẹ̀lú àwọn Fúlàní tí ń wọlé wọn nílẹ̀ Gbómìnà. Ṣé ẹni tójú wọn rí? Ṣé ẹ mọ nǹkan tójú wọn rí? Kábíyèsí tí mo fi voice wọn hàn yín níjó ní, kábíyèsí yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá lọ ń bá ẹsẹ̀ gọ́vnọ̀ sọ̀rọ̀ nílọrin pé gbogbo àwọn ọmọ wa tán kó kí wọ́n dà wọ́n lẹ̀ náà fi ń rìlíìsì wọn padà. Gbogbo wọn lọ́lọ́pàá sà, despite pé wọ́n gbọ́ pé Fúlàní ní ransack àwọn ìlú wọn tí ń lé àwọn ọba kúrò láàfin. Àwọn ìgbìmọ̀ ojúlẹ̀ alákànfin sọ́rí àwọn ọdẹ náà làwọn ọlọ́pàá lọ ń kó. Gbogbo mọ́tòsáìkù wọn náà gbà, gbogbo mọ́tò wọn náà gbà. Òun ni kábíyèsí ń plead pé kí wọ́n release gbogbo àwọn mọ́tò wọn kó nù ọgbà wọn. Owó táàsì àwọn fi rà ẹ́ dá padà, àwọn dáwó yẹn jọ Fúlàní ìlú rà fún wọn ni. Ẹ dá mọ́tò wọn padà, àtọ̀kadà tí wọ́n fi ń wọgbó, ọlọ́pàá tó gbà nídìí wọn. Kẹ́lẹ́ mọ̀, torí pé òfin wà lórí ìlú yìí, ìlú tá a ṣe wà lọ́wọ́lọ́wọ́ òfin wà ń bẹ̀. Kí ló mú àwọn Benue náà dákẹ́? Wáyé tí Benue náà ò síná fún àwọn Fúlàní? Ṣẹlẹ̀ pé àwọn náà ò lè jà ní. Bọ́tẹ́ bá ṣe pẹ́rẹ́ wọn kó wọn lọ sábùjá nù. Mo ní mo ṣe pé wọ́n ní senior citizen fún yín lánàá. Ṣé bẹ́ẹ̀ rí tẹ́ pé nígbà tó fẹ́ bá àwọn bandits ṣe meeting kíní kan Àdó Àlérò ní Katsina, odidi president gbogbo wọn lọ jókòó tí wọ́n ń bá ṣe, gọ́ọ̀mẹ̀ntì ń bá ṣe àpérò bí wọ́n ṣe bọ́rọ̀ ló ṣe níyanjú. Ẹ̀ ń bá tẹ́rọ́rìstì, ẹ̀ ń bá ṣàpérò bí ló ṣe níyanjú. Ṣé wọ́n wá ṣe senior citizen? Ṣé wọ́n yìí ṣe number 1 lórílẹ̀‐èdè yìí? Number 1 ni wọ́n. Olójé kí n mú ìtàn àwa tí a jẹ́ akọni jẹ́ méjì wá nínú ìwé Àkàrà Ògùn. Nígbà táwọn Àkàrà Ògùn fi lọ Òkè Láńgbòdo, ọba ìlú ló kó wọn jọ àtàwọn ọdẹ tó kù. Wọ́n invite gbogbo wọn wá ní níbi tí wọ́n wà. So àwa rí nínú wọn tó dá àwọn alágbára kọ̀ọ̀kan mọ̀ bí Àkàrà Ògùn tí wọ́n ń pè wọ́n tó ti bá pàdé rí ní gbọ́dẹ, ni wọ́n pè pé ìwọ náà wá, ìlú ti nídìí rẹ o, ìwọ náà wá o, ìlú ti nídìí rẹ o, ìwọ náà wá o, ìlú ti nídìí rẹ, ló kó gbogbo wọn jọ. Wọ́n ṣe wá give order. Kò sẹ́ni tó lè dá ní àjò yẹn rìn láì ṣe pé kí àṣẹ wá látọwọ́ àwọn ọba ìlú. Àṣepọ̀ àwọn ọba ìlú, a pè wọ́n sí meeting Yorùbá Nation, kò sí eléyìí tó yọjú. Ó túmọ̀ sí pé wọn ò ṣe tiwa, àwọn ọba ò ṣe tiwa. Ọ̀rọ̀ pọ̀ ìran Yorùbá, we have a long way to go. Ìrìn àjò tó ń bẹ lẹ́sẹ̀ iwájú ìrìn àjò kéèyàn máa lọ bí sí kéèyàn máa fẹsẹ̀ láti kó lọ lọ́rin lọ níbi tó jìnnà dé. Ìrìn àjò ń bẹ lẹ́sẹ̀ Yorùbá.
àfikọ́ lọ́ba Elédùmarè kó wà pẹ̀lú wa kó dúró tì wá kó jẹ́ kọ́rọ̀ wa níyànjú níbi tá à ń bá lọ. àwọn ọba wa ní ẹ̀bẹ̀ o, àwọn nìṣòro tá a ní, àwọn ní olùdènà mọ́lẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, àwọn ní òjá mọ́ bí tá à ń lọ, àwọn ní jẹ́ kí ìyàwó máa jẹ wá lọ́wọ́ ìjọba, àwọn ọba ìlú ní jẹ́ kí gbogbo ìṣòro tó bá ìran Yorùbá lónìí nájẹ́ wọlé tọ̀ wá wá. àwọn ọba ìlú ni gbogbo wọn ti jẹ́ dodo, ẹnu wọn ò lè sọ dodo, kò sí kankan nu wọn tó lóòótọ́, kò sí ọba ìlú yìí nílẹ̀ Yorùbá tó lóòótọ́, kò sí èrè tó lóòótọ́, because kò sí nínú wọn tó lè pe ààrẹ ṣàkíyèsí. nínú yín mélòó nínú yín ló lè pàṣẹ fáre, mélòó nínú yín ló lè pàṣẹ fáre nínú ẹ̀yin ọba, mélòó? kò sí, nítorí pé gbogbo yín lẹ̀ lóòótọ́, gbogbo yín ọ̀nà ẹ̀bùrú lẹ́gbà lórí oyè, àwọn náà wọ́n fi yín jẹ tí ò jẹ lóòótọ́ nu. ṣùgbọ́n láwọn ọmọ kọ̀ọ̀kan gan tó yẹ pé táwọn rẹ̀ ló yàn wọ́n síbẹ̀ wọ́n tọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ fáre, ó pé ẹ̀kọ́ sọ pé kán kúrò níbẹ̀ ká máa lọ lé wọn, ṣùgbọ́n ayé ó rí wípé òdodo ọ̀rọ̀ ló sọ tán fi yọ. gbogbo yín ò fẹ́ kúrò níbẹ̀ torí irọ́ tẹ̀ jọ ń pa fúnra yín, ìdí nìyẹn. ẹni tí ó bá dẹ̀ jẹ́ olórí nílẹ̀ Yorùbá tí ó ṣígun yóò múra, tòrọ́ ọ̀tá àwọn ará abẹ́yìn ni ó jẹ́. ìṣòro tí ilẹ̀ Yorùbá kànú, agbára ń bẹ nílẹ̀ Yorùbá o, bẹ́ẹ̀ kàn máa ní òṣàgbára nílẹ̀ Yorùbá ẹni náà ń tara rẹ̀ ni, ẹ má jẹ́ n parọ́ tẹ̀ ń jẹ. ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lónìí, ká tó máa mákọ̀tún ètò mi wà níjọ́ mi. ẹ ṣé mo dúpẹ́, ẹ kú àtẹ́tí gbọ́ wa, ọlọ́bọ̀ mọ̀ wá pẹ̀lú ẹ̀yin náà, ẹ ṣé o.